Ìṣẹ̀ṣe TV. ẹ̀là ìbọ yíṣẹ́. Orúkọ tèmi ni babaláwo Ifágbémisọ́lá Àkàndé Onífá. Ìdánilẹ́kọ̀ọ́ tòní yìí àti ìtanijí tòní tí mo fẹ́ wí ó dá lé lórí kí ni Ifá wí nípa ká máa ṣe òtítọ́. Òtítọ́ ó jẹ́ ìwà ọmọlúwàbí, yàtọ̀ fún èyí tí Ifá gan tún sọ pé ká máa sọ òtítọ́. Òtítọ́ jẹ́ ìwà tó yẹ pé téèyàn bá ń sọ ó máa ń gbéni lékè jùrọ̀ lọ. Ifá wa tún wá fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn tá a bá tún jẹ́ oníṣẹ̀ṣe tá a jẹ́ babaláwo, òtítọ́ gangan ni Ifá fẹ́. Ifá ò fèkì, bẹ́ẹ̀ ni Ifá ò fẹ́ irọ́. Níjọ́ tí èèyàn bá ti fi irọ́ tó bá ti fi téèyàn bá ti bọnú ọ̀rọ̀ ẹni téèyàn ò sòtítọ́ mọ́, àtìgbà náà ni nǹkan ni ló ti máa kù díẹ̀ káàtó. Kódà kó má jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe gan, èèyàn tó yẹ pé kò sí nínú ìṣẹ̀ṣe gan, òtítọ́ òun ni nǹkan tó dáa jù. Tí Ifá gangan tó fìdí ẹ̀ múlẹ̀ tó yẹ pé ẹni tó bá jẹ́ babaláwo àbí ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ adáhunṣe tó ń ṣe nǹkan fún yàn, téèyàn bá ń ti òtítọ́ bọnú èrò èèyàn, táwọn èèyàn sì ń gbọ́ òtítọ́, téèyàn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn bá bẹ́ẹ̀ gbé lágbájá òtítọ́ ní sọ, ní máa ń dùn máwọn èèyàn ju kí èèyàn parọ́ kó lọ fún 20 ọdún kó tó wá padà bá lọ́jọ́ kan káwọn èèyàn wá aṣọ onírọ́ ní lágbájá. Òtítọ́ ni Ifá fìdí ẹ̀ múlẹ̀, ká máa sòtítọ́ ká sì máa sòdodo, torí ẹni tó bá sòtítọ́ àtòdodo òun náà ni irúnmọlẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀. Ifá tí mo fẹ́ fi gbè lẹ́sẹ̀ lónìí yóò wá láti inú ìka lọ́tún ògbè lósìn. Tí Ifá yẹn ní pé òtítí ó ní òtítọ́ gangan òun náà ló yẹ oníṣẹ̀ṣe ká máa sọ kí ẹni bá fi lè káyéjá. Òtítọ́ ó jẹ́ nǹkan tó yẹ pé téèyàn bá ń wí, téèyàn bá ń sọ, téèyàn sọ fáwọn ènìyàn ó máa ń dùn mọ́ wọn púpọ̀ jù kéèyàn máa parọ́ lọ. Ó lé ẹ̀rọ náà nígbà tí fi ń jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀, ó ní ìka gbè mí wọ́n jọba là á, ìka ò gbè mí wọ́n jẹ́ bá sọ́run. Bí ká bá gbè mí, bí ká ò gbè mí, wọ́n ní ẹ̀ta lẹ́gbẹ̀jẹ̀ aya kí n tó máa lọ. Adíá fún onínúure tí wọ́n fi mọ̀nà ká lọ. Onínúure níyì òun ní í ṣe inúure rẹ̀ jẹ́jẹ́. Gbọ́ ọmọ aráyé ṣe tán wọ́n ló nínúure yìí ẹjẹ́ àfimọ̀nà ká lọ́wọ́ bóyá yóò ti ẹ̀ gbà. Àwọn tí ń ṣe kàpọ̀nà àwọn mú wọn ká àwọn ti ẹ̀ fi lọ onínúure yìí wó, bóyá yóò ti ẹ̀ gba ìmọ̀ràn ká yìí. Onínúure gba àwọn òdòdó wà wo onínúure, àmọ́ pé inúure ló ń ṣe, ṣùgbọ́n tó bá fi lè dáwọ́ pọ̀ papọ̀ mọ́ wa ká máa ṣàbúrú fọ́mọ aráyé, ká máa ṣe ká máa parọ́, ká máa ṣèké. Onínúure wá wò pé ìwà tó yẹ pé náà lòun yàn láàyò tí Ifá filẹ̀ pé kó máa wù. Ifá yẹn tó ń jẹ́ kó yé wa pé ìwà òtítọ́ òdodo tí Ifá filẹ̀ ká má jẹ́ ká rí nǹkan tó yẹ pé yóò yí ni lọ́kàn padà. Bóyá nítorí pé mo fẹ́ jẹ àbí nǹkan kan kéèyàn máa sọ pé irọ́ lókùn tí mo fẹ́ fi máa pa. Òtítọ́ tí Ifá ti fi sílẹ̀ yẹn òun náà ni ká tẹ̀lé, òun náà ni ó gbéni níyìn. Nígbà tí onínúure tí wọ́n sọ bẹ́ẹ̀ fún tán, onírúurú àná ó dà òun gbọ́, òun ó jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbò bá yá. Ó wá fowókàn kejì ó wá gbogbo aláwo lọ. Nígbà tí ó dọdọ́ awo tí wọn ò rí Ifá méjì ló tù fẹ́, ìka lọ́tún ògbè ló sì ní Ifá tí wọ́n rí mọ̀. Owó nínúure tí ó ní wọ́n fi mọ̀nà ká lọ òun ni, ṣé kóun gba ìmọ̀nà yìí náà lòun dá fásì. Nígbà àwọn ojú fakalẹ̀ tí wọ́n rí Ifá tán gba àwọn òkè Ifá fún tán, ìwọ nínú wọn ní inúure tó yàn láàyò. Tí Ifá ní o máa wòye òun náà ni kó máa wò, òun náà ni ó sì gbé ọ lékè. Ṣùgbọ́n àwọn tí ń fi mọ̀nà ká lọ yìí má dá wọn lóhùn, torí ìmọ̀nà ká gbéni débì kan. Ìmọ̀nà ká máa parọ́, jẹ́ ká máa parọ́ fún lágbájá ni, ká bàa fi lè ró jẹjẹ ni, kò gbéni débì kan. Ìwà òtítọ́, ìwà òdodo wa wájú àwọn tábàdé oníṣẹ̀ṣe, ìwà tó bá mọ́ iná lọ ẹ̀kan máa bá lọ́wọ́ wa. Nígbà tí onínúure tí ó ṣe tán ó bá rúbọ, nígbà tí ó rúbọ wọ́n ní kó má kú nu
wọ́n tí wọ́n bá ti wá tó bá ti ní ìmọ̀nàká tí wọ́n fi lọ pé ṣé yọ gbà kó lóun ọgbà torí ìmọ̀nàká yẹn ó yóò sì jàǹbá fún yóò sì ṣàkóbá fún. nígbà tó ṣe tán onínúure bá kú ọgbà òun lóun dá ẹ̀sìn padà fún yín. ìmọ̀nàká tẹ́ fi lọ òun yìí o òun ò lè gbà o torí fáwọn fara mọ́ bẹ́ẹ̀ o. àwọn tí wọ́n fi mọ̀nàká lọ́wọ́ gbé eléyìí tí àwọn ti fi mọ̀nàká lọ tí ò gbọ́ yìí ẹja afílẹ̀ jẹ́ ọmọ abánúure rẹ̀ lọ́wọ́ bí onínúure bí wọ́n ti fò nínúure lọ́dọ̀ gbé inúure tí wàá wù kò parọ́ fáwọn èèyàn kò múkanmọ́kan kò bà nǹkan jẹ́ inúure yẹn wá bẹ̀rẹ̀ sí ní gbé lékè jùlọ lọ. gbogbo àwọn tí wọ́n á fi mọ̀nàká lọ tó jẹ́ àwọn tí ń ṣèkà fún yàn tí wọ́n ń ba tẹni jẹ́ tí wọ́n ń parọ́ bí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn nìyẹn. òbí fáyín ti ń sọ nìyẹn pé òtítọ́ òdodo ìwà mímọ́ òun ló yẹ kí oníṣẹ̀ṣe máa wù òun náà ló yẹ kí wọ́n bá lọ́wọ́ wa òun náà ló yẹ ká filẹ̀ fún àwọn ọmọ bí fáyín bó ti ń wí nígbà tí onínúure tó ṣe tán ó rúbọ ó ṣe gbogbo nǹkan tí wọ́n ní kó ṣe inú rẹ̀ dùn ó lóun tún fa ṣe wọn láì ṣe fákan àgbà méjì babaláwo tó bá ṣe fá fún ni là máa yìn ní babaláwo ẹni máa yìn fá ó ní ìka gbèmí wọ́n jẹ́ ọba àlà ìka ògbèmí wọ́n jẹ́ bá sọnù bíkà bá gbèmí gbígbà ògbèmí wọ́n ní ẹ̀ta lè gbèjì aya kí n tó máa lọ adíáfó onínúure tí wọ́n fi mọ̀nàká lọ onínúure ní ẹjẹ́ àsòtítọ́ o ẹjẹ́ àsòdodo èèyàn tó bá sòtítọ́ nínú ọmọlẹ̀ ògbè ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ́ o. ìṣẹ̀ṣe wa kọ́ má parun o ìṣẹ̀ṣe wa kọ́ má parun ẹ̀bẹ̀ là ń bẹ̀ fá lágbólódùmarè ìṣẹ̀ṣe wa kọ́ má parun. Ìṣẹ̀ṣe TV.